ẹ jẹ́ ká compare sultanu pẹ̀lú minister ààrẹ tó ní law backing àtẹ́lẹ̀ tó láàkì law tó ti yé minister fún education o ní ó dìtàmí ìgbà táwọn ọmọ sùkú ó bẹ̀rẹ̀ tí wọ́n wọlé school calendar minister ló dìtàmí rẹ̀ kí minister wá sọ wípé January to December ó ní ìbẹ̀rẹ̀ àti ìparí ọdún kan ta ni wọ́n bí dá nínú principal tí ó ní bẹ́ẹ̀kọ́ kó wà ní January to January ni tàbí táwọn ti ẹ̀bí dánú principal kó bọ́ọ̀ta kó yẹ pé ẹnu ẹ̀ ni a ti wá gbọ́ irú kéde bẹ́ẹ̀ láì jẹ́ pé mínísítà ló ránṣẹ́ ṣe rí báwọn kò ní délé láyọ̀ ibi tó ti ń sọ náà wọ́n ti gbé lọ kíríkírí pé are you the minister of education tó ti yé but when it comes to religion ìjọba ọba àyàn ẹnìkan gbòógì pé òun ni kó já sójú yín o òun ni kó já sáájú yín o wọ́n kànyàn náà ni bá ọba tẹ̀lé ń tọ́ bá ṣe òfin kankan ò gbé ọ in tó fàárín fi yẹn nìyẹn ìbàjá sí pé bíjọba Nàìjíríà ṣe báàkì àwọn mínísítà pẹ̀lú òfin nọ́mbà báàkì sultan pẹ̀lú òfin ni ẹ wò àwọn bàbá wò ní ṣe jẹ ẹ̀kan lọ tí wọ́n ègbọ́n àbúrò ti mọ̀ pé báwọn bá tún kéde ẹ̀ lọ́dún ìní ìsìn àwọn kéde ẹ̀ náà nú ìgbẹ́gbẹ́ oníṣẹ́lẹ̀ ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ọwọ́ àrẹ́jẹ́ pọ̀kan nínú yín ni wọ́n yàn gẹ́gẹ́ bí sùlùtọ́ọ̀nù káwọn èèyàn máa ṣe báyìí sí ṣénú rí ó dùn ẹ mọ̀ wo wípé sùlùtọ́ọ̀nù lẹ̀ ẹ̀ ń take advantage pé sùlùtọ́ọ̀nù ṣe kí ni wípé ó lẹ̀ sùlùtọ́ọ̀nù bó ṣe wà ní Sókótó gẹ ní Sókótó tó bá lọ́gọ́bà ìlábẹ̀rẹ̀ àgbẹ̀ ọgọ́bà ìlátùnú tí gúrùpù kan ní Sókótó tí wọ́n bá tẹ̀lé kò sí tí ó ṣe kò sí tí ó ṣe kò sófin tó ní kó ṣe anything fún wọn ṣe ti á rí ìtumọ̀ kó lẹ ṣe ti rí bá nìtì ṣe ẹni tí ò lè ṣe nǹkankan fún ìlú rẹ̀ fáàmọ́ ìlú rẹ̀ tí wọ́n kọhùn sí lẹ́nu ní àní ìmọ̀ Ìbàdàn lókú tó ń fẹ́ bá gbé ṣe ọ̀kọjá yìí rẹ̀ ṣe ti rí pé ọ̀rọ̀ yìí ẹwú bó sì wọnú ara wọn àmọ́ alhamdulillah ọkàn wọnú ara wọn ni àwa mọ̀ ọ̀tún lọ́tún a sì mọ̀ òsì ní òsì àwa mọ̀ pé ìyẹn rọ́bítọ̀ ẹ̀lẹ́nu bí kéde ìbẹ̀rẹ̀ àwẹ̀ ni kéde ìparí àwẹ̀ ni ẹ̀lẹ́nu ń bẹ̀ ohunkóhun tẹ́ bá sọ ní orí rẹ̀ àkàkún trash yes àkàkún trash àkàkún ariwo lásán ariwo ọjà lákàkún elé ìtọ́bá dọ̀pọ̀ ìtọ́bá ti ọ̀dọ̀ sùtọ́nù wa ìbáàlẹ̀ àgbà àwọ́ bọ̀wọ̀ fún torí ìbọ̀wọ̀ fún rẹ̀ àwa fi ń sin Ọlọ́run a fi ń tẹ̀lé àṣẹ Ọlọ́run ni a fẹ́ fi dẹ ètò òwú ni so ẹ̀yin bàbá yìí tẹ́ wá dóndò pé ẹ̀mọ̀ dẹ ètò òwú tọ́ kò sí tí ò ní ládá o ló ti yé torí náà kò sẹ́ni tí ó payé o kò sẹ́ni tí ó gbé ń lọ kọ́ọ̀tù o kò sẹ́ni tí ó fún yín ní pankẹ́rẹ́ o àmọ́ ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ ẹ mọ̀ wípé ẹ lu àǹfààní pé Sultan of Sokoto kò ní òfin tó báàkì ẹ̀ débi pé ẹ ń bá gbé ìró tó yẹ kó gbé jáde láì jẹ́ pẹ̀lú àṣẹ rẹ̀ ó yẹ kó ní pankẹ́rẹ́ tí ó jẹ ó yẹ kó ní ọjọ́ tí ó fi sùn ní ẹ̀wọ̀n gbájọ́ ẹ̀tẹ́ tí wá rí pé kò níyẹn nú tọ́ lẹ́yìn náà bá yá kó lọ sí Ìbàdàn ẹ̀yà ní àwẹ̀ ọdún yìí ó
ọjọ́ báyìí lákàsámú o, ọjọ́ báyìí láàmàwẹ̀ àkọ́kọ́ o, ọjọ́ báyìí láàtúnú o, tẹ́ẹ̀sì mọ̀ pé ṣẹ́ríán ẹ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀. Ẹ mọ̀ bẹ́ẹ̀, inú yín gan ò ní dùn kí ṣẹ̀rí òdìdé Nàìjíríà èyí bàbá yìí, inú yín ò ní dùn sí. Ọwọ́ ilé nìkan lẹ́ẹ̀lẹ́lò kẹ́ ẹ gbọ́rọ̀ sẹ́ tí ìjọba bá yàn láṣáájú yín, kẹ́ ẹ gbọ́rọ̀ sí lẹ́nu ó di wàhálà sí lọ́rùn ẹ̀ẹ́lẹ́lò. Abájọ tó fi gá sí pé àìrí yín kẹ́ ẹ sọ̀rọ̀ lórí ṣẹ̀rí àlìlò. Abẹ́ẹ̀rí báwọn, ọlọ́ọ̀lọ́mọ bí tẹ́ ń lọ o, ọlọ́ọ̀nìkan ló mẹ́yìn ibi tẹ́yìn rọ́bítà ń lọ lọ́rùn, ọlọ́ọ̀nìkan lọ́mọ. Tí ẹ ọlọ́ọ̀nìkan lọ́mọ. Tọ́rọ̀rọ̀ yìí ò yé wa. Ẹ̀pọ́n aṣáájú wa, ẹ̀pọ́n lẹ́nà ó, bó ní gbábá ṣe pé gbá rẹ̀ ni wọ́n ṣe bá pé ẹ̀pọ́n sùlùtọ́nù ẹ̀pọ́n lè. Àpọ́nlé tí náà ń bẹ fún yín, àpọ́nlé tí ó ń bẹ fún yín náà. Ṣé ìmáàmù láti ibì kan nínú àwọn tẹ́ wé láwàdí, ó lè gbé information kan bọ́ta, information tó já sí pé ẹ̀yin bàbá ìmáàmù àgbà ló yẹ kẹ́ gbé bọ́ta, kẹ́ bọ́ fojú láì fún wò, kẹ́ bọ́ gbàláwà ní orí rẹ̀. Ẹwà ń rí sùtọ́nù wa, ẹwà ń rí fi lọ́dọọdún, ẹ̀rin fi lọ́dọọdún. Anyway, alhamdulillah, ilẹ̀ ti mọ́, òye ti dé. Àwọn ọ̀dọ́ àtàwọn àgbà tí wọ́n ní láárí, tí wọ́n fẹ́ lákùbọ̀tán rere, wọ́n ti ń tẹ̀lé súnà, wọ́n ti ń gbọ́ yé wípé ẹ̀yin bàbá ẹ ṣe aláṣẹ wa, sùlùtọ́nù ni aláṣẹ wa.